ọwọ́ tẹ àwọn géńdé méjì kan ìlú èkó ni wọ́n ti ń faṣọ sọ́jà ṣe gbájú-ẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ni àwọn géńdé méjì kan Jonathan Yaya àti Muhammad Umar ayédèrú sọ́jà tí ọwọ́ tẹ̀ wà báyìí o. Aláròyé gbọ́ pé ó ti pẹ́ táwọn ayédèrú sọ́jà ọ̀hún ti ń lọ káàkiri ìpínlẹ̀ èkó tí wọ́n sì ń faṣọ ìjọba ṣe gbájú-ẹ̀ fáwọn aráàlú kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kejì ọdún 2024 yìí sọ pé ọ̀gágun kan tí kò dárúkọ ara ẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí 81 Division ní Bonny Camp Victoria Island nílùú èkó lórí àwọn ọ̀daràn ọ̀hún lásìkò tí wọ́n ń lọ. Ẹni àkọ́kọ́ wọ ṣòkòtò sọ́jà àti bàtà nígbà tí ẹnì kejì wọ aṣọ sọ́jà àti fìlà. Ó dá àwọn méjèèjì dúró ó béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn kò rí èsì gidi kan fi sí i ló bá fọwọ́ òfin gbá wọn mú lójú ẹsẹ̀. Tẹ̀sán ọlọ́pàá agbègbè Oníkan ló mú wọn lọ pé kí àwọn ọlọ́pàá bá wọn ṣẹjọ́ lórí ìwà rádaràda tí wọ́n ń hù yìí. Alukoro ní àwọn máa tó fojú àwọn oníṣẹ́ ibi ọ̀hún balẹ̀ ẹjọ́ kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ ohun tí wọ́n ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.